A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti yan kọmíṣánná ọlọ́pàá CP Àbáyọ̀mí Ṣógúnlẹ̀ láti jẹ́ adarí Special Intervention Squad (SIS), Elections Planning, Monitoring and Evaluation àti Safe School Protection Squad. Ìyànsípò yìí ní Ẹgbẹ́tókun ní ó jẹ́ ìgbésẹ̀ láti ṣe àlékún ètò ààbò abẹ́nú àti ìjáfáfá sí ìpele ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Bákan náà ni IGP yan CSP Chima Ogarachi gẹ́gẹ́ bí First Major Officer FMO tuntun. Ẹgbẹ́tókun ní ó jẹ́ ara ìgbésẹ̀ láti ṣe àlékún ètò ààbò kí wọ́n sì gbógun ti ìwà ọ̀daràn lórí omi. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ACP Olúmúyìwá Adéjọbí tí wọ́n fi léde lónìí ni wọ́n ti ṣàlàyé wípé adarí SIS tuntun jẹ́ ọ̀jọ̀gbọ́n tí ìmọ̀ rẹ̀ kún lẹ́nu iṣẹ́ tí ó tún gboyè ní àwọn ìmọ̀ ẹ̀ka yòókù. Yóò darí ikọ̀ rẹ̀ láti gbógun ti àwọn ìdojúkọ níbi ààbò ètò ìdìbò, ààbò ilé-ìwé. Wọ́n ní Chima Ogarachi yóò ṣe àmójútó ibi tí ó ṣe gbòógì ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú ìrírí rẹ̀ lórí omi. Èyí ń wáyé bí gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ṣe yọ gbogbo àwọn tí wọ́n gba ìṣèjọba nípasẹ̀ òṣèlú (political appointees) tí wọ́n ń sìn nínú ìjọba rẹ̀ nípò. Gómìnà Sule ṣe ìkéde yìí lónìí níbi ìpàdé ìgbìmọ̀ Executive Council Chambers ní ilé ìjọba níbi ayẹyẹ valedictory session pẹ̀lú special advisers, senior special advisers, special assistants, personal assistants. Gómìnà dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ àti ìgbìyànjú wọn lẹ́nu iṣẹ́ sí ìdàgbàsókè ìpínlẹ̀ bí ó ti fi dá wọn lójú wípé wọ́n ṣì lè tún wọn yàn ní ibòmíràn. Bákan náà ni gómìnà Sule búra fún akọ̀wé ìjọba ìpínlẹ̀ tuntun SSG, agbẹjọ́rò Labaran Magaji tí í ṣe kọmíṣánná àná àti agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀. Àwọn ìyókù ni alámòjútó ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Udege, alága àti ẹgbẹ́ ìgbìmọ̀ alákòóso iléèwé ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ ní Akwanga. Gómìnà wá ké sí àwọn onípò tuntun wọ̀nyí kí wọ́n ṣiṣẹ́ kárakára fún ìṣèjọba rẹ̀ láti ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ alámòjútó oúnjẹ àti egbògi NAFDAC ti dá a lábàá wípé kí wọ́n máa dájọ́ ikú fún gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ayédèrú egbògi. Adarí gbogbogbò fún àjọ NAFDAC DG Mojísọ́lá Adéyẹyè ni ó pe ìpè yìí lónìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Ó ṣe àríyànjiyàn wípé ìdájọ́ ikú nìkan ni ó lè ṣẹ́gun àwọn elégbògi ayédèrú pàápàá jùlọ èyí tí ó bá yọrí sí ikú àwọn ọmọdé. Ó ní báwo ni ẹnìkan ṣe máa ra oògùn ní náírà 13 kí ẹlòmíràn sì rà á ní 3,000 ní ilé ìtajà kan náà kí ẹnìkan tó ké gbàjarè. Nígbà tí wọ́n máa fi ṣe àyẹ̀wò rẹ̀ ní láàbù ni wọ́n rí wípé kò sí nǹkan kan nínú rẹ̀. Ìdí nìyí tí òun fẹ́ fi dá a lábàá wípé kí wọ́n máa dájọ́ ikú fún àwọn oníṣẹ́ láabi wọ̀nyí. Adéyẹyè ní kò dìgbà tí wọ́n bá dojú ìbọn kọ ọmọdé kí wọ́n tó pa á. Ẹni bá ti fún wọn ní ayédèrú oògùn ti pa wọ́n nìyẹn. DG wá ké sí ẹ̀ka ìdájọ́ àti ilé ìgbìmọ̀ wípé kí wọ́n jẹ́ kí àbá yìí wá sí ìmúṣẹ. Ó ní àjọ wọn ti ṣetán àti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn aṣòfin pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ àná fún ẹgbẹ́ òṣèlú Labour Kenneth Okonkwo ti ní kí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) dá ara wọn lẹ́bi lórí rògbòdìyàn tó ń lọ láàrin ẹgbẹ́ nítorí àwọn adarí ẹgbẹ́ ti sọ ara wọn di ẹrú fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Okonkwo ní bí ààrẹ Bọ́lá Tinubu ṣe yan Nyesom Wike sípò ti ṣe àdínkù ipò ẹgbẹ́ PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò. Bí a kò bá gbàgbé wípé ọdún 2023 ni Wike tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Rivers gba ìyànsípò ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn mínísítà rẹ̀ lẹ́yìn tí ó ṣe
ṣiṣẹ́ tako olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ní ọdún 2023 Atiku Abubakar. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lónìí ní Channels Television ní Okonkwo ti ṣe àríyànjiyàn wípé ìyànsípò mínísítà ni ó sọ PDP di ẹrú APC. Okonkwo tẹ̀síwájú wípé èyí ṣe àpẹẹrẹ rògbòdìyàn tó ń lọ láàrin ẹgbẹ́ PDP tí ó fi ojú hàn gbangba. Agbẹnusọ ẹgbẹ́ Labour àná ní kí ló tún kù níwọ̀nba ìgbà tí wọ́n ti gba ipò, díẹ̀díẹ̀ nímú ẹlẹ́dẹ̀ ń wọgbà. Lẹ́yìn tí wọ́n gba ìyànsípò, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n á gba ẹgbẹ́ mọ́ wọn lọ́wọ́. Bí wọ́n bá ṣe èyí tán, wọ́n á tún gba àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ nítòótọ́ tí wọ́n ti di ẹrú fún àwọn adarí wọn tí wọ́n ti fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ di ẹrú fún APC pẹ̀lú ipò mínísítà tí wọ́n fi ra wọ́n níyè. Nígbà tí Okonkwo fèsì lórí ọ̀rọ̀ tí Atiku sọ wípé APC san owó àbẹ̀tẹ́lẹ̀ fún ẹgbẹ́ alátakò láti dá rògbòdìyàn sílẹ̀ síwájú ìdìbò ọdún 2027, Okonkwo bu ẹnu àtẹ́ lu Atiku. Ó ní ọ̀rọ̀ tí ó sọ taba ẹgbẹ́ alátakò kì í ṣe fún ìtàbùkù APC. Ó ní kí wọ́n má da ẹ̀bi ru APC wípé wọ́n san owó àbẹ̀tẹ́lẹ̀ fún ẹgbẹ́ alátakò nítorí ó lẹ́tọ̀ọ́ kí ẹgbẹ́ òṣèlú lo gbogbo ohun tí ó bá ní níkàáwọ́ láti ba ti ẹgbẹ́ alátakò jẹ́. Okonkwo ní ọ̀rọ̀ tí Atiku sọ túmọ̀ sí wípé ìbàjẹ́ wọ ẹgbẹ́ alátakò lẹ́wù. Bí kò bá sí ẹni fẹ́ gbà, kò ní sí ẹni fẹ́ mú wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti sọ fún igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar kí ó máa retí èébú sí i lágbo òṣèlú tí ó bá máa fi di ìgbà ìdìbò ọdún 2027. Kò ní fi ṣe irúfẹ́ àpọ́nlé tí òun ní fún un tẹ́lẹ̀. Shettima dá yẹ̀yẹ́ yìí sílẹ̀ lánàá níbi tí ó ti ń ṣe ìdánimọ̀ àwọn èèyàn jàǹkàn-jàǹkàn tí wọ́n wà níbi ayẹyẹ 60 ọdún gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹ̀mí. Níbi àfihàn Atiku ní Shettima ti ṣe ìrántí ipa tí Atiku kó níbi ìdìbò ààrẹ ọdún 2023 bí ó ti ṣe àpèjúwe ara rẹ̀ ní ẹni lè múnú bíyàn tí ó yọ ọ̀rọ̀ sí Atiku lára, ṣùgbọ́n nítorí Atiku jẹ́ àgbà ọ̀jẹ̀, ó fi gbogbo ròyìn ṣosùn, ó fi para. Shettima ní bí ó bá ku òun pẹ̀lú Atiku nìkan, òun á máa pè é ní bàbá, ṣùgbọ́n bí ó bá máa fi di ìgbà ìdìbò ọdún 2027 kí ó máa retí ẹ̀kẹ́ èébú sí i. Ọ̀rọ̀ Shettima yìí mú kí gbogbo ènìyàn kú sẹ́rìn-ín títí kan Atiku náà tí ẹ̀rín pẹ̀kẹ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.